kó ba lè yé àwọn náà. So ìjẹ́ tí eléyìí bá yé wa, so mo ń bẹ lọ́hùn kí ó ṣe ní ọ̀rọ̀ fún wa kíwé yìí ká lè parí rẹ̀ torí ìwé tó yẹ pé ewé rẹ̀ ojú tó jẹ́ kí ni ojú 1000 lọ ni. Mo ti dẹ̀ nígbàgbọ́ pé pẹ̀lú Ọlọ́run bá Ọlọ́run jẹ́ ká lè parí rẹ̀ ní ọjọ́ kan báyìí. So mo dẹ̀ ń rọ̀ wá láti jẹ́ pé kájọ mọ̀ ṣe gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú kì í pé gbogbo amọ̀fin náà mo fẹ́ kájọ mọ̀ ṣe kí ni kájọ mọ̀ ṣe papọ̀. So ní ẹ̀yìn eléyìí, so kí tó lọ ẹ dákun ẹ mọ́ bínú, a dúpẹ́ púpọ̀ fún àwọn ọ̀gá wa bí àwọn tá a kọ́ ìmọ̀ lọ́dọ̀ wọn. So tíjà wa ni láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ibi tó dé àwọn táwọn wà kọ́ṣe wọn gbogbo wọn pátápátá kí Ọlọ́run bá ṣe wọn lẹ́sàrẹ́ tí ààyè ò ní lè gbà mí láti mọ̀ dá orúkọ ẹnìkọ̀ọ̀kan wa. So gbogbo àná láwọn pé àwọn olùkọ́ wa wọ́n ń ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀, kódà bá ní àǹfààní láti di ààrẹ orílẹ̀-èdè lónìí ni inú àwọn tí mo fún lówó jù àwọn náà ní kíni, so àwọn náà ní àwọn olùkọ́. So lẹ́yìn ìgbà eléyìí náà, so mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́dọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá bíbá tẹ́ wò pé kí ló fẹ́ sọ gbogbo ṣé 1+1 ó di 3 ní ẹ̀tìkẹ́ ìbá, so mo dúpẹ́. So kí n tún wá tó tẹ̀síwájú bí disclaimer àbí láti sọ pé mi assume pé kí ni o any knowledge àbí mi sọ pé mo tó tán àbí kí ló kọ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ lèmi náà, kódà mo tún gba àwọn ẹ̀kọ́ lọ́wọ́lọ́wọ́. So ó súnmọ́ pé àwọn tèmi náà mọ̀ sọ pé ó lè mọ́tò bẹ́ẹ̀ ń ṣe wò pé ẹ kó jẹ́. So mo dá ń rọ̀ wá tẹ́ bá rí àwọn kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àṣìṣe àbáwọn kọ̀ọ̀kan, so kí ẹ pèpè sákèsì pẹ̀lú ògo Ọlọ́run bá abẹ́ ṣiṣẹ́ kiri gbọ́ àwọn àkíyèsí eléyìí tẹ́ bá pè mí. So orúkọ ìwé eléyìí tá a fẹ́ mọ́ lò ẹ̀rí kó ṣe pàtàkì gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé pé kí ló dé tá a fẹ́ mọ́ lò ìwé náà. Ẹgbẹ́ gẹ́gẹ́ mo ṣe sọ tẹ́nìkan bá lóun lọ kí ni òun lọ Èkó lọ́la, ṣe ẹ̀pá bẹ́ẹ̀ pé kí ló tó fi ń lọ Èkó tó wà ní kò sí nǹkan kan wà láìmọ́ ká ń lọ náà ni ṣe pé èèyàn fẹ́ dákun ẹ bá mókun wa ẹja fa ẹni iṣu because ṣe pé tó túmọ̀ sí ni pé orí ẹni tó bá pè dáadáa kò ní kàn lọ sékòó. So orúkọ ìwé náà ni a pè ní kíni K.A. Stroud Engineering Mathematics. So K.A. Stroud Engineering Mathematics. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tá a mọ̀ sí ní Nàìjíríà wa òun náà ni kíni òun náà ni Engineering Mathematics. Ẹ rí i pé tẹ́ bá tẹ̀ sí Google nísìnyí báyìí oríṣiríṣi ìwé òun ló wà tí wọ́n sọ ní Engineering Mathematics. Ṣùgbọ́n eléyìí tó jẹ́ ti K.A. Stroud yìí ó wúlò púpọ̀ dẹ̀ ṣàǹfààní púpọ̀, kódà òun ló gbajúgbajà ní orílẹ̀-èdè wa tí a mọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. So ẹni ó kọ ìwé náà òun náà ni à ń pè ní kíni ọ̀jọ̀gbọ́n K.A. Stroud. So wọ́n dẹ̀ kọ ìwé yìí ní ọdún 1970. Ọdún kèló ní sí àsìkò yẹn ẹ dákun ẹ jájọ ọmọ náà papọ̀ 1970 ọdún kèló ní báyìí ó sì rò ní gbogbo wa. So 1970 báyìí tí n bá ṣírò ó dàbò ti pé kíni so ó ti pé 52 years àbí, so ó ti pé 52 years. So ìwé yìí ẹ rí pé tẹ́ bá wo irú èyí tẹ́mi ń lò tẹ́ bá wẹ̀yìn mi 7th edition ni mò ń lò ìpele keje. So ẹ rí pé tẹ́ bá wo bí ìpele keje ẹ rí pé tí wọ́n kọ with the extra booth ẹ ti kẹ́yẹ báyìí. So ẹni tó kọ̀wé òun gangan òun ni kíni K.A. Stroud. Ìgbà tó dé ìpele ẹlẹ́ẹ̀karùn-ún ìgbà tí wọ́n ń ṣe ẹ ti kẹ́yẹ báyìí ẹni tí a ń pè kíni Dexter Booth òun ló ṣe ó ti àwọn àtúnṣe kọ̀ọ̀kan lórí rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run máa ṣàlàyé ìdí tó fi jẹ́ pé kíni ìdí tó fi wá ní 5th edition. Lọ́wọ́lọ́wọ́ báyìí ìwé yẹn ti dé 8th edition. So mo tẹ̀lé kíni òun ní 7th edition lèmi ní lọ́wọ́. So ìwé òun lálùbáríkà débi wípé wọ́n ti ta bí 500,000 copy rẹ̀. Ẹ wo bí ìwé òun pé kéèyàn ta ìwé kan 500,000 ní gbogbo ayé. So níbi tó dá dé kódà ẹ lè mọ̀ ká tí ẹ bá ní ìmọ̀ ìjìnlẹ̀ nínú ìṣirò ẹ mọ̀ kàwé òun lọ fúnra yín tí ó dẹ̀ sì jẹ́ pé kíni tí wọ́n bá ń sọ ló mọ̀ yé yín because tí ó mọ̀ sọ ní pé òkè náà ó ti mọ eléyìí tún lọ sí bíbáyìí lẹ́yìn tó ti gbélé iye yìí tán tún lọ sí bíbáyìí ẹ ti gẹ́gẹ́ báyìí. So mo ń rọ̀ wá láti ṣe kíni láti ra ìwé wọn ó dá pọ̀ wọ́n púpọ̀. So mo dẹ̀ ń rọ̀ wá láti ṣe kíni tá a bá lágbára ti rà á lè wò ó online náà ó súnmọ́ kó wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n torí àwọn copyright infringement mi nílé ṣe kíni mi nílé mọ́ gbé sí orí àpàtì mi. So ṣùgbọ́n ẹ̀dùnmọ́ ṣe kíni ẹ̀dùnmọ́ tó mi lọ ṣùgbọ́n tẹ bá ní so ajá sí pé gbogbo abá ti jọ ṣe papọ̀ nígbà yìí náà àwa náà ṣe kíni
a ṣe ìgbìyànjú láti ṣe nígbà tí a bá délé. So nínú àwọn ẹ̀kọ́ tí àwọn ọ̀gá wa tún fi kọ́ wa, àwọn olùmọ̀ wa náà ni pé kí ni tẹ́ ẹ bá fẹ́ ka ìwé kan, ẹ̀sìnkẹ́ bá nísìnyẹn mú ìwé kan nísìnyẹn fẹ́ kà, irú ìwé yòówù tí ọba àrí kó jẹ́ ìmọ̀ ìṣirò ní o, èbó ní o, gbogbo ìwé yòówù láyé ìtẹ́ bá fẹ́ kà láyé. So ìtẹ́ kọ́kọ́ kà ní pé kí ni o, ẹ kọ́kọ́ ka 4 words, àwọn ọ̀rọ̀ ìtìsíwájú tí ẹni tó kọ̀wé kọ. Ẹ rí pé ẹni tó kọ̀wé ó ní sábàbí kan tó fi kọ ìwé òun, ẹ ti gẹ́gẹ́ bá ń so. Ajá sí pé tẹ́ bá fẹ́ mọ sábàbí tẹni tó kọ̀wé fi kọ̀wé tó ń kọ̀wé fi kọ̀wé ń bọ́ lẹ́tì mọ́ rí níbi àwọn ìtìsíwájú. Kágbá etí ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, ajá sí pé tẹ́ bá fẹ́ kàwé ní ìsìn so bí wọn kọ́ ṣe ní pé èèyàn kọ́kọ́ ka. So òun yóò sọ fún yẹn pé kí náà irú ìwé yìí ni o, kí ló dálé lórí o, kí ni tẹ́ni ẹ ṣe o, bó lèèyàn ṣe mọ kàwé o, because àwọn terminologies kan máa ń wà níbi àwọn ìwé tó yẹ pé èèyàn tẹ̀yàn ò bá mọ̀ kí ó tó bẹ̀rẹ̀ ó lè mọ̀ ṣe kí ni, ìyẹn lè mọ̀ gbọ́yé dáadáa, ìyẹn lè mọ̀ gbọ́yé dáadáa. So nínú àwọn ọ̀rọ̀ tí síwájú nígbà tí ẹni tó kọ̀wé kọ́kọ́ kọ ìwé òun, so tó dálé lórí náà ni pé kí ni ìwé yẹn fún àwọn ọmọ 100 level, ká sọ pé bí àwọn ọmọ 100 level àbí àwọn tó wà ní NC ND HND ni wọ́n ṣe fún ẹ̀tìgẹ́ ìbá. Ìwé wọn wá wáyé nígbà tó yẹ pé kí ni wọ́n ṣe àwọn ìmọ̀ ìjìnlẹ̀ kan nípa bó ṣe lè mọ kọ́ ẹ̀kọ́ mathematics ní tí a ń pè ní Lancaster College of Technology, so ní Coventry tó wà ní England ẹ̀tìgẹ́ ìbá. Wọ́n á rí pé nínú àwọn ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ṣe yẹn àti bí wọ́n ṣe sọ báwọn ṣe mọ kọ́ ẹ̀kọ́ òun bẹ́ẹ̀, ó ṣàǹfààní fọ́pọ̀lọpọ̀ débi wípé àwọn tó bá jẹ́ pé kí ni o, àwọn tí wọ́n fẹ́ mọ kọ́ ẹ̀kọ́ òun ṣẹgẹ́ ẹ̀ bá ọ̀sọ̀, àwọn tí wọ́n fi irú in tí wọ́n mú níbi research yẹn tí a mọ̀ sí ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n fi kọ́ àtàwọn tí wọ́n fi kọ́ ara, àwọn tí wọ́n fi kọ́ ẹ̀ wọ́n yege ju àwọn tí wọ́n fi kọ́ ara lọ. Ẹ rí pé tí ọjà bá da, bóyá ń tajà kan ní ìsìn tó bá da, ẹ rí pé àwọn èèyàn mọ̀ ṣe kí ni, àwọn yóò tún mọ̀ wá pé kápẹ́ pọ̀pọ̀ fúnlẹ̀ ń tàgbẹ́ Ayọ̀mídé àmọ́ gbádùn pọ̀fù yín o, ṣe ẹ̀tún ní bá ṣe mí báyìí ní máa ta eggbons ní ẹtìgẹ́ ìbá. So ẹ rí pé wọ́n mọ̀ ṣe kí ni, wọ́n mọ̀ request àwọn ọjà tí wọ́n bá ti rí pé ọjà èèyàn ṣe kí ni, ọjà da. So ìgbà tó di àtúnṣe ẹlẹ́ẹ̀kejì, wọ́n á fi àwọn ẹ̀kọ́ mìíràn ṣe. Mọ́ gbàgbé mo látúnṣe àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wé yẹn kí ni àwọn ṣe bí 100 level university NCHND. So ní àtúntẹ̀ ẹlẹ́ẹ̀kejì, wọ́n á fi kí ni àwọn ẹ̀kọ́ oríṣiríṣi mìíràn sí tí ó sínú àtúntò alákọ̀ọ́kọ́, so gẹ́gẹ́ bí matrices, curves and curves fitting àti statistics. So wọ́n tún tẹ ẹlẹ́ẹ̀kẹta, mọ́ gbàgbé pé mo ní mélòó ni gbogbo ta ní, a ní mẹ́jọ lọ́wọ́lọ́wọ́ báyìí. So níbi àtúntò ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún fi ẹ̀kọ́ mìíràn sí, báyìí wọ́n bèèrè pé ọ̀jọ̀gbọ́n kéhe Stroud ìwé yìí dá púpọ̀, ọmọ ìyá ipò bóò ni ẹ̀ bá tún ṣe irú tọ́pìkì fún wa, ṣe pé kò pọ́sibú tó yẹ pé gbogbo tọ́pìkì ni ó ṣe tán, wọ́n tún wá ṣe kí ni gba àwọn kí ni àwọn tọ́pìkì yẹn ṣẹ̀tìgẹ́yẹ báyìí. So wọ́n tún wá fi tọ́pìkì míì sí ní àtúntò ẹlẹ́ẹ̀kẹta. So ní tó àbí àtúntò ẹlẹ́ẹ̀kẹrin, ẹ mọ́ gbàgbé tọ́jú yẹn bá dáa gẹ́gẹ́ bí mo ṣe sọ, wọ́n mọ̀ ṣe kí ni wọ́n mọ̀ bèrè pé àtúntẹ̀ṣẹ́ bá a ṣe míì sí, aláìkí àkọ́kọ́ fi kó ní túmọ̀ bá a fata sí, kó ní tẹ́ bá ń fẹ́ lépo sí so wọ́n tún wá ṣe kí ni àtúntò ẹlẹ́ẹ̀kẹrin. So àtúntò ẹlẹ́ẹ̀kẹrin yẹn wọ́n á fi kí ni, wọ́n á fi àwọn ẹ̀kọ́ tuntun 10 sí ẹ̀tíkẹ́tì ẹ̀ báwọn. So ẹ̀kọ́ tuntun 10 yẹn wọ́n bẹ̀rẹ̀ láti gẹ́gẹ́ bí ta pé number system lórí calculus. So ẹ̀kọ́ tuntun yẹn òun tó wà lọ́wọ́ báyìí tí wọ́n ń pè ní kí ni bí foundation courses, màá ṣàlàyé ní because a ní foundation courses ìsọ̀rí méjì ni gbogbo ẹ̀kọ́ tó wà nínú ìwé ìpín sí. A ní ìsọ̀rí alákọ̀ọ́kọ́ tó yẹ pé foundational courses ni pé bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ mọ̀ ṣírò pé kò ní ṣírò ti rí ẹ̀tíkẹ́ máa ń kẹ́yìn tiẹ̀ tó tẹ̀síwájú níbi tó le gbogbo àwọn tẹ́ẹ̀ fẹ́ ìyẹn jẹ́ kí ni foundational courses bí àwọn ẹ̀kọ́ 13 òun ló ṣe kí ni tó wà bẹ́ẹ̀. So níbi àtúntò ẹlẹ́ẹ̀kẹrin ni wọ́n ti ṣe báyìí. So nínú àtúntò ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀tíkẹ́ ẹ̀ báwọn ẹni pé ẹni tó ń kọ̀wé ẹwà àtìgbà tá ni wọ́n ti kọ́ láti 1970 ẹni pé arúgbó ti mọ dí ara, kò ní sí agbára tó nǹkan mọ́, wọ́n á ṣe ìpè ẹni tí a ń pè kí ni ẹni tí a ń pè ní Professor Distabooth. Òun ló wá tún àwọn ìwé òun tó ó wá ṣe kí ni ó tún ṣiṣẹ́ lórí ẹ̀sìn ẹ̀tíkẹ́ ẹ̀ báwọn. So ajá sí pé tẹ bá rí with Distabooth yẹn kìí ṣe pé Distabooth lọ́kọ́ bẹ̀rẹ̀ ìwé ẹni tó kọ́ bẹ̀rẹ̀ ìwé òun gangan òun náà ní kí ni òun náà ní pé Stroud. So ti wà báyìí. So lẹ́yìn àtúntò ẹlẹ́ẹ̀karùn-ún òun ní kí ni Distabooth ti tún àwọn gangan. Olùmọ̀ wa àgbà tá ń pè ní Stroud ọmọ jáde láyé ní 2003. So ó jáde láyé ní 2003.
ó sì ṣẹlẹ̀ tó pọ̀ gan so bó láṣẹ máa lo àwọn ìwé yẹn bó láṣẹ máa lo ìwé yẹn so òun náà ni pé kí ni kẹ́ mo ti sọ mo níwèé pín sọ̀rí méjì o sọ̀rí alákọ̀ọ́kọ́ òun là ń pè ní kí ni àwọn foundational topics àwọn foundational topics yẹn bẹ̀ láti máa kọ́ bí àwọn arithmetic algebra ni o polynomial ni o binomial ni o calculus ni o so bẹ̀ láti máa kọ́ yẹn so ní sọ̀rí kejì àwọn ohun tó tún ṣe kí ni tó tún tẹ̀síwájú díẹ̀ ẹ má jà sọ pé tó tún lé ní ìfẹ́ ká máa lo líle fún mathematics ẹ ti gẹ́ ẹ bá so àwọn tó tún tẹ̀síwájú díẹ̀ sí so ní àwọn tó tún tẹ̀síwájú òun náà ni pé kí n bá bí complex number so determinant so ẹ ti gẹ́ ẹ bá wọn sequence differential equation statistics àtàwọn àwọn ẹ̀kọ́ tó dùn báwọn ẹ mọ̀jà mọ́ lo líle má ti rọ̀ tó bá ti fẹ́ mọ̀ wò pé má ti mọ̀ lè ẹ kàn bí ara yín pé what is 1 + 1 so ẹ rí i pé ẹ bá sọ pé 2 so ọkàn tó balẹ̀ pé kò ní so nínú gbogbo àwọn ẹ̀kọ́ tó wá wà ní kíni torí àmọ́ ṣàlàyé tá a bá ti ń bá nǹkan kan tá à ń pè ní programs tá a bá ti ń bá bí programs pàdé òun ni pé ẹ̀kọ́ tuntun wọn fẹ́ kọ́ ẹ̀kọ́ tuntun ni ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé yẹn so a ní kíni ẹ̀kọ́ 42 méjìlélógójì àbí 42 so 42 yẹn à ń pè ní bí programs òun ni pé bí ẹ̀kọ́ tuntun so bí matrices ń sìn program kan ni calculus program kan complex number so tẹ́ bá wo gbogbo àwọn ẹ̀kọ́ yẹn tẹ́ ká ní ẹni èjì débi tó dé dúró gbogbo ẹjẹ́ bí 42 papọ̀ ẹ̀tìgẹ́ ẹ̀ máa ẹ mọ́ wọ́n pé níbẹ̀rẹ̀ abẹ́rẹ̀ ẹ̀kọ́ ọbẹ̀ tó dáa so nínú àwọn tí wọ́n fi ẹ̀kọ́ tí àwọn ọ̀gá fi kọ́ ni pé tẹ́ bá fẹ́ kàwé ẹ mọ ìtọ́kọ̀ kan wọ́n túmọ̀ sí tó ti wá báwọn so ṣe wá rí ẹ̀kọ́ kọ̀ọ̀kan ẹ̀rí gba ní mélòó ní gbogbo wọn 42 àwa ní nínú àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan ẹ̀rí pé mo ní a ní ìsọ̀rí alákọ̀ọ́kọ́ ìsọ̀rí kejì part 1 rẹ̀ òun ní foundation topic òun jẹ́ 13 níbẹ̀ 13 so ìyókù tó jẹ́ part 2 òun jẹ́ 19 so ti yára fi àpò sí 39 ṣe wá rí gbogbo àwọn programs yẹn lọ́kọ̀ọ̀kan ó tún wá ní àwọn ìsọ̀rí tí a ń pè ní frames yẹn dà gẹ́gẹ́ bí section ìpele okay now for example sin ká gbé mo fẹ́ kọ́ matrix a fẹ́ ka matrices ajá sí pé nínú matrices yẹn a lè ní frames oríṣiríṣi ẹ̀tìgẹ́ ìbá ajá sí pé tí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan ní tí wọ́n kọ́kọ́ ṣe ni pé èyí ó ṣe kíni o èyí ó bẹ̀rẹ̀ láti kíni ìsọ̀rí alákọ̀ọ́kọ́ tí a mọ̀ sí frame 1 so ti yá báyìí so àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan ó wá ní àwọn ẹ̀kọ́ tó jẹ́ pé kíni o ẹ̀kọ́ tó dópin ọgbọ́n tó dópin tí wọ́n fẹ́ ká gbọ́yé nínú ọ̀kọ̀ọ̀kan eléyìí tí màá máa ṣàlàyé tá a bá ti dé ibi kọ̀ọ̀kan so ti yá báyìí so wọ́n dẹ̀ tún fẹ́ sọ fún wa òun ni pé wọ́n mọ̀ ṣe kíni o wọ́n mọ̀ béèrè àwọn pé lọ́dọ̀ ọba so kí Ọlọ́run bá kí ó ràn wá lọ lórí rẹ̀ so in tí mo tún fẹ́ gbà wá yẹn ni pé mo fẹ́ kó jẹ́ pé àwọn exercises yẹn tá a bá ti ń parí ọ̀kọ̀ọ̀kan a máa lọ ṣe ní Telegram wa kí Ọlọ́run bá kó bí ó ràn wá lọ so mo lérò pa sí tún rí àpàtì mi screen mi. bẹ́ẹ̀ni sir. Kí n tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tí a mọ̀ sí arithmetic so ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tẹ́ bá wo inú ìwé òun ni a mọ̀ sí arithmetic ta ló ní ìbéèrè kan àbí kejì ká tó tẹ̀síwájú pẹ̀lú nínú tí mo ti ń sọ látàárọ̀ ni ọ. ok. Òní ìbéèrè. Náà Abdullah àkí ẹ̀rí pé mo ní àwọn ọ̀jọ̀gbọ́n ìṣirò pọ̀ níbí báyìí so ara wọn ni ẹni tí mo pè òun náà so wọ́n pọ̀ dáradára so mo dúpẹ́ púpọ̀ so kò túmọ̀ sí pé wọn ò mọ̀ ṣùgbọ́n pé ká lè jọ ṣe papọ̀ sí pé gbogbo akádẹ́ fi lè ṣe kíni o ká fi lè tún ìjọ ìṣirò ṣe ọ̀yà Abdullahi. ẹ ọ̀gá wa sọ náà Ọlọ́run jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. ìbéèrè mi ni wípé fún àwọn tábà ní àǹfààní láti ní hard copy ìwé tá a fẹ́ mọ̀ lò náà pẹ̀lú wa ṣé a lè rí bí bóyá bí soft copy ẹ̀ tó yẹ pé a fi lè mọ̀ bẹ́ẹ̀ kọ́ lọ. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ gbé mo sọ síwájú náà pé torí copyright infringement nílé mọ gbé sí orí àpàtì mi tí a mọ̀ rí so ṣùgbọ́n àwọn ó pọ̀ lóríṣiríṣi kódà 7th edition tí èmi náà ni mo ń lò online mo ti rí so kọ́lọ́n kó sànù wa so bẹ̀tẹ̀ ó wà online so ẹ lè tẹ̀ sí orí agbami Google tẹ̀ bá rí ẹ jẹ́ mọ̀ so wẹ́ẹ́ máa send ẹ̀ èmi náà fẹ́ kẹ́yìn náà kẹ́ lọ wa because ẹ̀rú bolú ẹ̀ ń gbà wípé àwọn tó níwèé wọn láwọn ó kálukú lọ́ọ́ rà ní. ó ti yé mi báwọn sá. so
ẹ̀yin tí wọ́n ń béèrè láti fi sọ ọ̀pọ̀lọpọ̀ láǹfààní ó súnmọ́ káwọn níwèé òun lọ́wọ́ ẹ̀tìkẹ́ ìbá so àwa tí a bá tún ṣe kí ni a bá ní bùkátà wọ́n lè bá send ẹ̀ sí group Mr. Ọládèjì àbí bóyá mo ń gbọ́ yín. Bẹ́ẹ̀ni sà. Ẹ kú àtàrọ̀ sà. Ẹ ṣeun. Ìbéèrè mi mo fẹ́ béèrè pé òwe tẹ́ni kí a máa lò yìí sà. So wà curricular based. Ní màá bọ́yẹ̀ ń gbọ́ mi sà. Ẹ jẹ́ ń gbọ́ béèrè wọn yé dáadáa sà. Mo ní ṣé ó wà lórí curriculum bóyá wà ẹ́ kì ní àbí lẹ́kọ̀ọ́ ni àbí jáàmù ni. Ẹ ṣeun. Ẹ rí i pé gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ rí i pé mo la ní ìsọ̀rí méjì so ti yà báyẹn sà. So ìsọ̀rí alákọ̀ọ́kọ́ òun ni ṣé ẹ ti ń gbọ́ mi? Ó ti gbọ́ yín? Bẹ́ẹ̀ sà. So in tí mo fẹ́ ṣàlàyé láti sọ ni pé kìí ṣe gbogbo àwọn ẹ̀kọ́ jambu kùríkúlọ̀mù jambu ìnẹ́kò ló wà ń bẹ̀ ṣùgbọ́n kó ọ̀pọ̀lọpọ̀ wọn sínú tó ti yọ báyẹn akálà ṣe ẹni tó bá fẹ́ ṣe jambu tàbí ẹni tó kórìíra àṣírò tẹ́lẹ̀ tàbí ẹni tó náà fẹ́ ẹtíkẹ́ pé èmi náà fẹ́ mọ̀ mo fẹ́ mọ̀ sí because gbogbo ṣe òkè yẹn mọ̀ tó mo ń fi dá yín lójú pé ìwé yìí ẹ bá tún túnkà ẹ mọ̀ rí àwọn ẹ̀kọ́ mi tó yẹ pé èèyàn máa wọ pé kákan gbà ẹtíkẹ́ ẹ̀ bá wọn so yóò wúlò fún àwọn ènìyàn náà àwọn kejì tí ó wúlò fún lọ́pọ̀lọpọ̀ ni àwọn tó yẹ pé wọ́n ń ṣe ẹ̀kọ́ ìṣirò gangan nílé ìwé gíga bẹ́ẹ̀ NC ní o yunifásitì ní o poli ní o tó ti wá báyìí so yóò wúlò fáwọn náà lọ́pọ̀lọpọ̀ tàbí ẹni tí ò tiẹ̀ lọ léèwé rárá tó mi náà máàtì wọ́n mọ́ lọ ó lè ìpà ti sọ pé ká má mọ lo líle fún máàtì mọ́ máàtì rọ ẹjẹ́ káàrí bó ti rọ̀ so irú ẹ̀ ní wọ́n ṣe kí ni yóò mọ wúlò fún ọ tàbí gbogbo àwọn èèyàn pé kákan fi mọ ṣe fàájì so ẹ rí i pé ní ọjọ́ tọ́sí báyà káṣí ẹ̀ tó ṣe fàájì rẹ̀ gbọ́ kájọ ṣe ìṣirò ẹgbẹ́ mo lè sọ gbogbo àná lájọmọ ṣe kò túmọ̀ sí pé mi nìkan náà ni màá mọ̀ ṣe tó ti wá bá gẹ́gẹ́ bí ìbéèrè yín gbogbo àwọn ẹ̀kọ́ wáìkì ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ó wà ń bẹ̀ ṣùgbọ́n ẹni ẹ rí pé téèyàn bá fẹ́ mọ̀ nǹkan dáadáa ní tí mo ń da òun náà ni pé kéèyàn gbé láti dì tó ti yẹ máa ẹgbẹ́ tọ́pọ̀lọpọ̀ mọ́ ṣe ní ìṣẹ́ àpọ̀ ẹ̀kan kọ́mínì kankan tá fi páàsì kódà mo ti ráwọn èèyàn tó gbà wá yọjú pé fídíò SSC mathematics from zero to two pé tá fi ń níbi fídíò 7 lórí ẹ̀kọ́ kan bó ní tá bá ní bóyá bí ìṣẹ́jú 10 tó kó gbogbo ẹ̀tàn mo ní eléyẹn èèyàn kan èèyàn onímọ̀ ìjìnlẹ̀ rẹ̀ ní tí wọ́n ń pè lẹ́kọ̀ọ́ tàbí mọ̀ kan pé kéèyàn mọ àlùdé àpàdé rẹ̀ kódà tó ẹgbẹ́ tó ń bá gbé ìbéèrè yóò wá níbikíbi tí wọ́n bá rí kan gbé wá èèyàn lè ṣe kíni o èèyàn lè ṣe tó ti yá báyẹn sà mo gbé ṣé ta ló tún ní ìbéèrè ìgbà tí ó sí ìbéèrè mìíràn mọ́ ọ̀yà ẹja bẹ̀rẹ̀ ẹ̀kọ́ aláwọ̀kọ́ ẹ̀rígẹ́ mo ti sọ fún wa nínú ẹ̀kọ́ aláwọ̀kọ́ tó wà nínú ìwé òun náà ní kíni arithmetic kíni àwọn ọgbọ́n tó dópin tí wọ́n fẹ́ ká mọ̀ lẹ́yìn tá a bá ti parí program ìtàn ẹgbẹ́ nínú 42 programs àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ aláwọ̀kọ́ nù kọ́lọ̀ fún wa nígbà láàyè àtẹ̀mí láti fi lè yẹn tó yòókù òun náà ní pé kíni o nínú ẹ̀yìn tá a bá ti parí ẹ̀kọ́ ìtàn a gbọ́dọ̀ mọ àwọn òfin tó dìrọ̀ mọ́ bá ṣe lè mọ̀ sí àwọn ìṣirò ẹ pé nínú ìṣirò tí wọ́n bẹ̀rẹ̀ òun pé bá ṣe lè ro nǹkan pọ̀ ní o bá ṣe lè yọ ń wọn ní o àwọn prime number ní o HCF ní o fraction percentage gbogbo wọn báwọn kò lákọ nínú ẹ̀kọ́ yìí tó ti yọ báyẹn ẹ dákun kí n tó tẹ̀síwájú ta lè sọ ìdí tó fi jẹ́ pé ọ̀jọ̀gbọ́n yìí ó fi ẹ̀kọ́ yìí bẹ̀rẹ̀ ẹ̀dígẹ́ kí ló tọ́ ẹgbẹ́ tó kàn mú nǹkan míì tó fi jẹ́ pé arithmetic ló fi bẹ̀rẹ̀ ẹgbẹ́ nínú arithmetic ń sìn ẹni tó bá níwèé òun ẹ̀rí pé tó wà nínú framework oníkíni o types of number ìsọ̀rí tí number pín sí ẹ̀dá mọ̀ ta ló lè gbìyànjú wọn ta ló lè sọ ìdí tó tàbí ta ló mọ̀ bẹ́ẹ̀ tí ó kàn sọ pé kí ló dé tó yẹ pé ọ̀jọ̀gbọ́n yìí tó fi bẹ̀rẹ̀ nu. Ó yá ẹja gbìyànjú. Yes, sir. Ọ̀dà Ayọ̀mídé mo ń gbọ́. Yes, sir. Number, I don't know, can I use English? Gbìyànjú Yorùbá náà Ayọ̀mídé ọ̀yá. All right, sir. Number ni bí ìbẹ̀rẹ̀ mathematics.
òun ni everything tí mathematics jẹ́ òun ló build lé. Òun ló build lé, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ọ̀yà Mr. Abdullahi, ọ̀yà ẹ fẹ́ bá a fi kún pé kí ló dé tó fi bẹ̀rẹ̀. Bóyá mo fẹ́ kí ohun ìyá mi lẹ́yìn ni pé bóyá ká sọ pé nọ́mbà ni ó dàbí ìpìlẹ̀, ká sọ pé foundation. Ìpìlẹ̀, ẹ ṣeun. Gbogbo nǹkan tá mọ ẹ̀kọ́ wa lé nínú nǹkan tá mọ ẹ̀kọ́ wa lé òun ni orí nọ́mbà ni. Ẹ ṣeun. Ọ̀yà Mr. Ọládèjì sẹ́yìn náà fẹ́ fi kún. Mo fẹ́ kó jẹ́ pé gbogbo àmọ́ fẹ́ kájọ ọmọ sọ papọ̀ kì í ṣèmi nìkan, ẹ dákun. Ohun tí àwọn yòókù mi ti sọ náà lèmi náà fẹ́ sọ sá. Ok, yà ẹ ṣeun. So òun náà ni pé gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n Ayọ̀mídé, ọ̀jọ̀gbọ́n Abdullahi àti ọ̀jọ̀gbọ́n Ọládèjì gẹ́gẹ́ bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti sọ. Ẹ rí pé kí ni ìpìlẹ̀ mathematics ni. Ṣàgbé lónìí kí làwọn yẹn fi mọ̀ ńlá mathematics mọ̀, kódà ẹlòmíì tí ó mọ̀ nípa mathematics kí lẹ lérò pé yóò fi dá mọ̀. Ẹ rí pé láti rí nọ́mbà pé mathematics lélẹ́yìn, kódà kó jẹ́ pé 2 lórí. Ẹ ti kẹ́ máa pé in tó pilẹ̀ kí ní gangan ẹjẹ́ á mọ̀. Ẹ gbé tẹ́nì tẹ́ bá sọ pé nísìnyí Yorùbá nation, ẹ máa gbọ́ tẹ́nì tẹ́ bá sọ pé Yorùbá nation. Ẹ rí pé láì láàjàta rínú á mọ̀ pé ìlú tẹ́nì yìí ti wá nì. Ẹ ti gẹ́rẹ̀ báwọn. Àjásí pé ta bá fẹ́ mọ̀ nípa àwọn ará ìlú ẹni ọlálọ́ba, so ta bá fẹ́ mọ̀ nípa mathematics ní agbọ́dọ̀ mọ̀ ní tó bẹ̀rẹ̀ nípa rẹ̀ tó jí báwọn ìdí tí ọ̀jọ̀gbọ́n tó fi type numbers tó fi bẹ̀rẹ̀ nìyẹn. So nínú àwọn tó wá kọ́kọ́ ṣàlàyé ní frame 1 tẹ́ bá wò ó ní kí ni o the natural numbers. Yà ní àsìkò yìí wọ́n fẹ́ sọ nǹkan méjì fún wa. Ẹ rí pé tí n bá béèrè lọ́pọ̀lọpọ̀ nísìnyí pé kí ni natural numbers àbí kí n tiẹ̀ béèrè báwọn náà ẹ dákun ta ni ó sọ, ẹ dákun mọ́mọ́ ẹjá àjọ mọ́ sí papọ̀ kí ni natural numbers. Kí ni natural number bẹ́ẹ̀ kí ká tiẹ̀ mọ̀ ọ̀gá wa kọ́sìmù ẹ bá dá sí kí ni natural number. Ọ̀yà ẹjá gbìyànjú ẹ ọ̀dà Mr. Ọládèjì ọ̀yà kí ni natural number. Ṣé kí n sọ̀rọ̀ sá? Ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín. Natural numbers ni nọ́mbà tó bẹ̀rẹ̀ láti 1 sí 9. Nọ́mbà tó bẹ̀rẹ̀ láti kí ni o 1 sí 9. 9. Ẹ ṣeun mo gbọ́. So according gẹ́gẹ́ bí Mr. Ọládèjì ti sọ àwọn nọ́mbà tó bẹ̀rẹ̀ láti 1 sí 9. Ọ̀yà sàtúnrẹ́ni tí ó sọ̀rọ̀ tí ó kún ọ lẹ́yìn. Ọ̀dà ẹ jẹ́ n wo àwọn tó náwó. Ọ̀dà a tún rí àwọn ọ̀gá wa kan náà bí báyìí. Ọ̀gá wa Abu Aisha ọ̀yà ẹja fún Abu Aisha láyé kí ni natural number sir. Àwa akọ̀ọ̀kọ̀ mi ni ẹ̀kọ́ yé wa náà ni. Ó súnmọ́ kó jẹ́ pé natural number láfikún sí ohun tí wọ́n sọ ohun 10 ń bẹ́ẹ̀. So 10 náà ń bẹ́ẹ̀ gbogbo nọ́mbà tó bá ní í ṣe pẹ̀lú ẹni èjì débi yòówù tí ó bá dé. Ẹ ṣeun ẹ rí i pé olóyè Abu Aisha wọ́n tún kún Mr. Ọládèjì lẹ́yìn pé ó dá lẹ́yìn 9 a tún ní 10 débi yòówù tí ọba àríkó dé débi yòówù tí ọba àríkó dé. Nínú àwọn àǹfààní tí wọ́n fẹ́ mọ̀ ṣe fún wa ni pé bóyá a ní àwọn àgbọ́yé kan tó yẹ pé kò tí ì kún tó tẹ́lẹ̀ ìwé òun fẹ́ mọ̀ ẹ̀rí yóò mọ̀ tọ́ aṣọ náà. Ọ̀yà ẹnìkan tún náwó mo fẹ́ gbọ́ lẹ́nìkan sí. Kò sẹ́ni ok ọ̀dà kò sí àbí. Táwọn náà lè ṣàfikún. Ayé ṣàfikún. Ọ̀yà. Bóyá kí ọ̀gá mi tó sọ̀rọ̀ sì kejì lẹ́yìn pé gbogbo nọ́mbà tá a bá lè fi ṣe òǹkà ó yàtọ̀ sí elédo ní àmì yọkúrò òun là ń pè ní natural number tó bẹ̀rẹ̀ látòrí ọ̀kan títí débi tó dé òun náà ní natural number. Tó bẹ̀rẹ̀ látòrí ọ̀kan débi tó dé ẹ ṣeun. Ẹ rí i pé àwọn ọ̀jọ̀gbọ́n mẹ́rẹ̀ẹ̀rin tó sọ̀rọ̀ ẹ rí i pé wọ́n kíra wọn lẹ́yìn ní àbí. Ṣùgbọ́n ní tó pa lójúdé ni pé láti ibi nọ́mbà tá a mọ́ ń lò láti fi so òǹkà láti ibi tó ti bẹ̀rẹ̀ láti 1 débi tó dé.
ẹ jẹ́ wá sọ fún wa lónìí pé ẹ rí pé tẹ́ bá wo inú ìwé tí ọ̀jọ̀gbọ́n ń kọ aka Stroud àkọ́kọ́ náà ṣe ń pa ní o nọ́mbà náà ṣe ń pé yàtọ̀ wà láàrin méjèèjì ṣe ráwọn méjèèjì nínú àwọn apá oníṣirò kan wọ́n ní o nọ́mbà ságbà natural number ẹ gbọ́ wọ́n ní o nọ́mbà ju kí ni lọ ó ju natural number lọ so àwọn tó sọ pé o nọ́mbà ju natural number ń lọ wọn ò fi 0 sínú natural number ẹ rí pé bí àwọn tó sọ̀rọ̀ síwájú ti sọ́nsìn ẹ rí pé wọ́n ní nọ́mbà tó bẹ̀rẹ̀ láti 1 2 3 4 ẹ ti gẹ́ ìbá àwọn bá àwọn apá kan oníṣirò yìí lọ ẹ dákun ṣe bẹ́ẹ̀ rí tí mò ń kọ́ àbí. bẹ́ẹ̀ni. ẹ wá rí apá kejì yìí sìn àwọn ní natural number àwọn sọ pé natural number ń ju o number lọ ẹ gẹ́tì ẹ̀ máa ẹja tí mò ń try láti sọ́nsìn ni pé àwọn apá aláwọ̀kọ́ ń sìn ní pé kí o natural number ó gẹ́gẹ́ bí gbogbo ìtẹ́yìn náà sọ ní ìgbà ìmúdẹ̀ wo pé ọ̀pọ̀lọpọ̀ anẹ́yìn táwọn sọ nìyẹn pé òun ni nọ́mbà tó yẹ pé òǹkà ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti 1 2 3 4 5 ẹtí gẹ́gẹ́ báwọn débi tó dé. àwọn yẹn wá sọ pé tábà ní o nọ́mbà ajá sí pé tábà ní natural number táwa fi 0 kún ẹtí gẹ́gẹ́ báwọn tábà ní natural number táwa fi 0 kún pé mo wá ní 0 1 2 3 4 5 àwọn kan ní òun ni ajá sí pé kí ni níbi báyìí ó nọ́mbà ṣe kí ni o ojú natural number lọ mo rò pé yé wa báwọn ẹ wá ra àwọn apá kejì àwọn wọn yípo àwọn sọ pé rárá ó nọ́mbà ojú natural number ju ó nọ́mbà lọ màá ṣàlàyé méjèèjì o àwọn sọ pé kí ni ó nọ́mbà táwọn irọ́ 1 2 3 4 5 ẹ ti gẹ́gẹ́ báwọn débi tó dé tàbá ní débi tó dé tàbá lo ọmọ mẹ́ta yìí túmọ̀ ẹ̀ ní pé infinity à ń pè kí nìkan ní infinity tá à mọ́ kọ báyìí gẹ́gẹ́ bí àwọn àtàlà mọ̀ so infinity yẹn ni nọ́mbà tó tóbi ju gbogbo nọ́mbà tó tóbi lọ òròbó ti yé wa báwọn nọ́mbà tó tóbi ju gbogbo nọ́mbà tó tóbi lọ so ajá sí pé tẹ bá fẹ́ mọ kọ nǹkan kan tẹ wá rí pé ibi tí mo mọ ngọ bí kẹ́hìn fẹ́ mọ dákọ́ ẹ̀ rí pé nínú èbó ń sì pé kíníkíní kan báyà gbà àwọn olówó sí ẹ̀kọ́ aláàkọ́ Mr. Sis Mr. Abdullahi Mr. Okiki àti àdìmọ̀ gbogbo ẹ̀rí pé èrò ń tẹ̀sí pọ̀ ẹ̀rí pé bá fi sí kí ni pé etc so tẹ bá fẹ́ lo etc nínú mathematics náà pé òkè tàbá fẹ́ mọ dákọ báwọn nọ́mbà wọn ṣe pọ̀ tó ẹ wá ṣe kí ni ẹ lo ọmọ mẹ́ta yìí túmọ̀ ní pé lẹ́yìn eléyìí ó tún ṣe kí ni ó tún jù bẹ́ẹ̀ lọ báyà ní ìsìnbí àpẹẹrẹ mo fẹ́ kọ 1 lórí 10 ẹgbẹ́ máa kọ 1 2 3 4 5 tí n bá fẹ́ mọ dára mi láàmú lè sọ pé ... 10 ìtumọ̀ rẹ̀ ni pé lẹ́yìn 5 yìí àwọn nọ́mbà tó tẹ̀lé sequence yẹn sequence ni pé bá a ṣe to nọ́mbà kan ó tún wà lẹ́yìn 5 pé a tún lè ní 6 a lè ní 7 so ti yára báwọn àwa lè ní débi tó jẹ́ pé kí ni o débi tó dé dúró mo kí ọ̀gá mi tó tún ṣe wọlé ọ̀gá mi ọ̀jọ̀gbọ́n Baálẹ̀ so ẹ káàbọ̀ ẹ sì ṣe òun lọ́pọ̀lọpọ̀ so so gẹ́gẹ́ bí tí mò ń sọ lọ òun náà ni pé kí ni o ṣe wá ra wọn aláàkọ́ ẹ̀rí pé mo ní àwọn èèyàn alákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ fi ní demarcate ẹ̀rí pé mo láwọn èèyàn alákọ̀ọ́kọ́ àwọn sọ pé rárá ó nọ́mbà ju natural number lọ pé natural number 1 2 3 4 5 6 ẹ ti gẹ́rẹ́ àbáwọn débi tó dé tó ní so àwọn ẹnì kejì àwọn sọ pé irọ́ ó nọ́mbà kéré sí natural number kódà ó nọ́mbà ní 1 2 3 4 5 tàbá wà ní 0 mọ́ òun ló jẹ́ natural number ẹwà wo àlàyé tí wọ́n ṣe ṣẹlẹ̀ àwọn tó ń sọ pé àlàyé tó yẹ pé irọ́ kò sí 0 nínú natural number ẹ̀rí pé tẹ́bá ẹ̀kúkú pé 0 part of natural number ọ̀rọ̀ méjì ló wá lórí ẹ̀ ẹ̀rí pé tọ́pọ̀lọpọ̀ kàn máa ṣe ọ̀pọ̀lọpọ̀ efisi ẹ̀ ti gẹ́gẹ́ bá torí pọ̀rọ̀ méjì ló wá lórí rẹ̀ so àwọn ẹni aláwọ̀kọ́ yẹn tí wọ́n sọ pé kí ni tí wọ́n ní 0 síbẹ̀ ẹ̀hún ni pé ẹ̀rí pé tàbá ní natural number léèbò wọ́n sọ pé set of counting numbers àwọn tá a mọ̀ ń kà àwọn òǹkà ọ̀dà ká pé mo kó pen sórí tébù nísìn ẹtì gẹ́gẹ́ bá mo kó pen sórí tébù àbí mo kó pọpọ́ sórí tébù àbí a lọ síbi ìnáwó wọn kó àmàlà púpọ̀ sórí tébù ok wọn á ní ọyà Ayọ̀mídé bá ka àwọn àmàlà yìí Ayọ̀mídé sọ wà pẹ̀lú wa pé Ayọ̀mídé bá ka àmàlà yìí àbí Mr. Ọládèjì bá ka àmàlà yìí Mr. Ọládèjì mo lẹ́tì bẹ̀rẹ̀. látòrí 1 máa ti bẹ̀rẹ̀. ẹ ti gẹ́gẹ́ báwọn ẹ rí i pé kéèṣe ẹ ní sọ pé 0 àbí sọ pé 0 1 ẹ ti gẹ́gẹ́ báwọn so àwọn tí wọ́n sọ pé 0 síbẹ̀ wọn
ní táwọn dúró lé lórí nìyẹn ṣe wá rí àwọn tó ń sọ pé rárá o orí 0 gangan 0 náà wà nù natural number ẹ̀tìkẹ́bà àwọn tó ń sọ bẹ́ẹ̀ àwọn ni pé okay now tí máa sọ pé 1 2 okay 10 for example sìn ṣé natural number ni àbí natural number kọ́ gẹ́gẹ́ bí àpèjúwe tá a ṣe. Ọ̀yà ẹja sọ̀rọ̀ ṣé 10 20 30 40 ṣé natural number ni àbí natural number kọ́. Natural number ni sir. Ẹ̀rí pé natural number ni. Àwọn sọ pé ẹ̀rí pé tẹ́ bá wo 10 yìí a ní 1 àti kíni o àti 0 2 yìí 20 yìí 2 àti 0 3 30 3 àti 0 ẹgbẹ́ tó fi mú akáfi mọ́ kọ́ 0 mọ́ àwọn 10 30 100 tí 0 fi mọ́ wà nù rẹ̀ àwọn ni ajá sí pé kíni 0 náà bẹ nínú natural number orògbó ti yé wa báyẹn so òun ní ọ̀jọ̀gbọ́n K-Stroud òun lòun dúró lórí tiẹ̀ ẹ mọ́ jẹ́ ó dára ẹ pé tẹ bá wò òwe rẹ̀ ní tó fi bẹ̀rẹ̀ ní pé kíni the first numbers we ever meet are the whole numbers àwọn nọ́mbà tá a máa ń kà this ẹ pé tó bá ní this ní pé kíni àwọn eléyìí that is 1 2 3 4 5 6 tá a máa ń kà wọn together with 0 tá a wá fi 0 kún ẹ ti kẹ́ ẹ̀ tí máa 1 2 3 4 5 6 7 tí máa fi 0 kún òun náà ni à ń pè ní kíni o òun là ń pè ní natural number tó ti yá bá wọn mo bẹ gbọ́ àlàyé méjèèjì tí mo ṣe ní ibẹ̀ yẹn so tẹ bá rí ibi ìwé kan báyẹn nìkan sọ pé natural number òun tó wá fi 0 sí ẹ máa sọ fún pé bó ló tún ti rí lè tẹ ẹ bá tún ti rí ẹ̀kọ́ òun bíbá pé ẹ ajá sí pé natural number òun lè jẹ́ kíni ó lè jẹ́ 0 pẹ̀lú 0 lè wà ń bẹ̀ pẹ̀lú àlàyé eléyìí tí mo ṣe yẹn so ẹni pé tẹ bá bọ́ síbi ìpele tó kàn lè ó wà ní kíni o numerals and place value lẹ́yìn ìgbà tá a ti mọ nọ́mbà tá a ti mọ tí ó nọ́mbà jẹ́ tá a dẹ̀ mọ natural number kíni àwọn ń pè ní kíni o ó nọ́mbà ó dàbẹ́ nìkan gbé ọmọ bá pọ̀lọpọ̀ ń gbọ́ mi báyá nẹ́tíwọ́ọ̀kì ní Mr. Okiki so ẹ̀wọ́n àdí natural number yìí tá a sọ yẹn o kò bá jẹ́ pé ó ní 0 ni o tàbí kọ́mọ́ ní 0 kò bá bẹ̀ láti 0 tàbí kó bẹ̀ láti 1 tó ti yẹ bá òun là á máa ń lò á máa ń kọ pẹ̀lú lílo kíni o ní tí a ń pè ní numerals 10 numerals ẹ̀tìkẹ́ bá numerals ní kíni àwọn òǹkà ṣe wá láwọn òǹkà yẹn 0 1 2 3 4 5 6 ẹ mọ́ pàwé kí ni mo ní tabakọ dọ́ọ̀tì mẹ́ta pé ó tún tẹ̀síwájú lórí 9 gbogbo nọ́mbà ilé ayé yìí pátá tẹ fẹ́ kọ gbogbo nọ́mbà ilé ayé yìí pátá ju àwọn nọ́mbà àwọn òǹkà mẹ́wẹ̀ẹ̀wá yìí lọ 0 lórí 9 lẹ́mọ̀ sí ṣùgbọ́n tí ó máa wá sọ òpin yà láàrin nọ́mbà kan sí nọ́mbà kan tí bá kọ 39 nọ́mbà kan ni tí bá kọ 399 nọ́mbà kan ni ẹ rí pé tẹ́ bá wo méjèèjì 39 àti 399 ọ ṣé nọ́mbà mélòó ló constitute àwọn méjèèjì ọ̀yà ẹja kan ẹja méjì nọ́mbà méjì ni tí ń ṣe kí ni o 3 àti 9 3 and 9 so ìtọ́sọ́ nọ́mbà ní ìfúnkẹ́ ní 1 billion 9 billion ẹ̀kan sọ nọ́mbà tó tóbi jù láì tẹ́ bá fẹ́ kọ́ tó ti yá báwọn nínú àwọn tẹ́tì mọ́ mú ni ṣùgbọ́n tí ó máa sòkun ya ní òun náà ni à ń pè tí à ń pè ní place value ẹgbẹ́ gbogbo àti mọ́ tí à ń pè ní place value ẹgbẹ́ tá a bá ní place value kágbé mọ́kọ 1 2 3 4 5 6 7 8 9 èyí tó wà lẹ́yìn pátápátá tẹ́ bá bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún yín báyìí òun là ń pè ní kíni unit tó ti yá báwọn èyí tó tẹ̀lé òun là ń pè ní kíni tens eléyìí ní kíni 100 1000 10,000 100,000 million 10 million 100 million débi tó dé báwọn ẹ̀tìkẹ́ lẹ́yìn 100 million a tún ní billion so ti yẹ báwọn so ajá sí pé tí n bá kọ 39 yìí àti 399 nítòótọ́ nọ́mbà méjì náà mò ń lò mo fi ń kọ wọn ṣùgbọ́n tó jẹ́ yàtọ̀ tó wà láàrin wọn ni pé kí ni o eléyìí 39 là ń pè 3 yìí ó ní tí a ń pè ní place value àyè tó wà níbi nọ́mbà wọn so ti yẹ báwọn so àyè tó wà wọn là ń pè ní tens ajá sí pé màá sọ pé 3 tens 9 unit so ti yẹ báwọn so àyè tẹ́lẹ̀ yìí náà wà tẹ́ bá bẹ̀rẹ̀ pẹ̀lú tí mo kọ ẹ̀hàn pé eléyìí náà jẹ́ unit tens 100 so àyè tẹ́lẹ̀ náà wà ní kí ni o 300 9 tens 9 unit ẹgbẹ́ tá bá ní 3 tens náà pé 3 nílọ́po mẹ́wàá ẹgbẹ́ 3 nílọ́po mẹ́wàá kí náà mọ̀ fún wa yóò mọ̀ jẹ́ 30 9 units 9 kan so tẹ́ bá rò pọ̀ mọ́ 30 plus 9 kí náà mọ̀ fún wa 39 300 ni pé 3 ní
nílọ́po 100 nílọ́po mẹ́ta ilé ọmọ fún 300 9 times 9 lọ́nà mélòó 9 lọ́nà mẹ́wàá tí ń ṣe 90 9 units ní pé 9 kan ẹ̀rí pé tẹ́ bá rò papọ̀ 399 so ní tí ọjọ́ kan wa wọ́n sọ ní àárín yìí nìyẹn ìjẹ́ tí eléyìí bá yé wa àtúnwá ní àwọn kíni o àwọn point ẹgbẹ́ wọn fẹ́ ká gbọ́ gbogbo tí nọ́mbà kọ̀ọ̀kan túmọ̀ sí so that ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ wọn á mọ tí ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ sọ àtàbá ti mọ foundation yẹn òun ni oníṣe kíni ni onímọ̀ fún wa ní ipò dúdú sán àwọn àpè nǹkan kan ní number line number point on the line àti order ṣe ẹ̀rí nọ́mbà ọ̀sẹ̀ tàbá ní natural number ẹ̀rí pé tàbá ní natural number pẹ̀lú ìjúwe tí ọ̀jọ̀gbọ́n Stroud sọ ní natural number túmọ̀ sí o nọ́mbà tó àti bó ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú tí Stroud sọ ọ̀yà máa ó bọ́yà ń bá mi lọ pẹ̀lú tí òǹkọ̀wé yìí sọ àti 0 òun ní natural number tó ń bẹ̀rẹ̀ láti 0 ajá sí pé tàbá ní point on number line òun ní pé number wa lè gbé sí tí a ń pè ní number line tí a ń pè ní natural number yẹn so ní sábà bíi pé kí ni a máa wá fi àyè sílẹ̀ láàrin ìlà ẹ̀dàbẹ́ nìkan sọ̀rọ̀ ok ẹ ṣeun ustaza ẹ ṣeun ẹkú ẹ ṣeun ọ̀gá mi olóyè àwọn dókítà wa wọ́n wà níbà ẹ ṣeun so a ní kí ni o ẹ pé tá bá ní line báyìí pẹ̀lú tí mo ní ọ̀jọ̀gbọ́n ṣàlàyé àti bó ló ti bẹ̀rẹ̀ àti 0 ò ní pé tá bá ní natural number ó bẹ̀rẹ̀ láti 0 báyìí a máa fi space kọ̀ọ̀kan space kan náà àlàfo láàrin kan sí kan oní ọmọ ọ̀sọ̀ kan míì so àti 0 ló ti bẹ̀rẹ̀ máa sọ ìdí tó fi bẹ̀rẹ̀ láti 0 àní tó jẹ́ eléyìí ó máa jẹ́ 2 eléyìí ó máa jẹ́ 3 eléyìí ó máa jẹ́ 4 eléyìí ó máa jẹ́ 5 eléyìí ó máa jẹ́ 6 débi tó dé bá wọn máa sọ àwọn ìtumọ̀ ìdí tó fi ẹ̀ka mọ̀ because ẹgbà kan mọ́ gbọ́ less than greater than so eléyìí fẹ́ sọ ìdí fún wa so ìdí ni pé 0 yìí ibi tí nọ́mbà òun ni kọ́dà gẹ́gẹ́ bí kẹ́ ń dúró ẹgbẹ́ tí n bá dúró báyìí tí n bá dúró ní ojú kan so ti yà bá wọn so ìtumọ̀ ẹ̀ ni pé tí n bá gbé ẹsẹ̀ kan síwájú òun ni ó túmọ̀ sí 1 so tí n bá tún gbé ẹsẹ̀ méjì síwájú láti ibi tí mo dúró sí òun ni 2 òun ni 3 ẹ̀ ti gẹ́ lẹ́yìn rẹ̀ 4 tí n bá gbẹ́sẹ̀ mẹ́rin 5 so ti yà bá ẹ̀ wá rí natural number yìí a máa sọ pé ordered ni wọ́n tí wọ́n bá ní nǹkan ordered ó ní intacto ẹ pé nísìnyí tí bá ní tẹ́ bá bẹ́ẹ̀ pé kí lọ́mọ ọdún mi tí bá lọ́mọ ọdún méjì ní mi tí bá bẹ́ẹ̀ lọ́dọ̀ Mr. Abdullahi náà gbọ́ ọmọ ọdún mélòó ni wọ́n tí táwọn bá ní ọmọ ọdún mẹ́ta làwọn ẹ rí i pé n ta sọ ni pé kí ni o ta ló dàgbà jù Mr. Abdullahi òun ni pé kí ni nọ́mbà táwọn máa ṣe kí ni níta máa ń tò ní so yóò dẹ̀ mọ wá láti bo yóò mọ wá láti kékeré lọ síwájú so ti yá báyẹn so yóò máa wá láti kékeré lọ síwájú láti apá òsì wa lọ sápá ọ̀tún ẹgbẹ́ ńgbà tá bẹ̀rẹ̀ sí 0 1 àti apá bó láti bẹ̀rẹ̀ àtàkó òsì wa 7 so débò dé apá ọ̀tún wa ẹ wá rí nínú làtà àfà yìí tí a ń pè ní kíni number line yìí o so ti yẹ máa nọ́mbà tó bá wà lápá tó bá ok ẹ jẹ́ sọ kágbé mo mú nọ́mbà kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ kágbé mo mú 4 báyìí ẹ̀rí gbogbo nọ́mbà tó bá wà lápá tún 4 àwọn nọ́mbà ló wà lápá tún 4 pẹ̀lú nọ́mbà line yọ́yà 5 6 7 6 7 a máa sọ pé ó ṣe kí ni o wọ́n ju 4 lọ tí a pè ní greater than ẹ ti gẹ́gẹ́ báwọn ajá sí pé ní ìsìnkú sọ pé 5 greater than 4 pé 5 ju 4 lọ 6 greater than 4 7 greater than 4 9 torí apá abolówà apá ọ̀tún ẹ̀wọ́n àwọn tó wà ní apósìn 4 gbogbo wọn bá rí wọ́n ṣe kó jẹ́ ọ̀n láàmọ̀ pé ní kí ni o a máa sọ pé wọ́n kéré sí 4 ẹ ti gẹ́gẹ́ báwọn tí a ń pè ní less than bó láti máa kọ less than so ajá sí pé 2 sí yóò máa jẹ́ 2 less than for pé 2 kéré sí 4 torí ìdíwò la fi mọ̀ pé ó kéré sí 4 ẹ̀ pa ní nọ́mbà ń tà mọ́ ń tò ní so títò wọn tá a dẹ́sí mọ́ ń tò wọn àti lọ́ mọ̀ pẹ̀lú àlàyé tí mo ṣe pé kí ni o pé apá òsì rẹ̀ òun ní kí ni òun ní 2 wà gẹ́gẹ́ bí àpẹẹrẹ so mo lè sọ pé 0 also less than what also less than 4 ẹ ti gẹ́gẹ́ báwọn so ok tẹ́nìkan bá kọ báyìí kọ pẹ̀lú àlàyé òun jẹ́ tí ó bá yé wa pẹ̀lú àlàyé òun tẹ́nìkan bá sọ pé 9 less than 4 so sọ̀rọ̀ lọ́sọ. Rárá sir. ẹ̀rí pé irọ́ lásán ni a ṣe kí ni a gba ọ̀rọ̀ rẹ̀ tó sọ a gbà ní padànù
ìjẹ́ tí eléyìí bá yé wa tàdé ti mọ ní tí kí ni o less than ti greater than jẹ́ àti mọ natural number àti mọ whole number àtàwọn awuyewuye tó lọ ńbẹ̀ àtúnwá ní tí a ń pè ní integers. Integers ní sí ni pé okay now tí bá tún ya number line mi mo rò bóyá wà tí mo tún bẹ̀rẹ̀ láti 0 gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú okay ká gbé mo bẹ̀rẹ̀ láti 0 ẹ̀tìgẹ́rẹ́ bí báyìí ló ti bẹ̀rẹ̀ tí mo wá ní àwọn nọ́mbà lápàtún 0 gbogbo àwọn nọ́mbà tó bá lápàtún 0 bóyá bí 1 2 3 4 a ní àwọn ní kí ni wọ́n ju 0 lọ àbí tó tí mo tún wá ní lápòsí 0 tó ń lọ jẹ́ pé kí ni o àwọn counterpart kí la lè pè counterpart ní Yorùbá hàn counterpart ni bóyá bí àwọn ẹ̀dà ẹ̀yìn fẹ́ sọ ẹ̀dà ọba lọ bí àwọn tí ó ṣe kí ni o so tó jẹ́ kákejì rẹ̀ òun ni ó máa jẹ́ kí ni minus 1 ẹ̀rí pé mú lẹ́ẹ̀kan mo ní in tí wọ́n jẹ́ number line ni pé tí n bá bẹ̀rẹ̀ láti 0 ni pé kí n bẹ̀rẹ̀ láti bì kan tí bá gbẹ́sẹ̀ kan síwájú so tí mi bá wọ́n àníyàn ẹsẹ̀ méjì ńkọ́ 2 ẹsẹ̀ mẹ́ta 3 ẹsẹ̀ mẹ́wàá 10 so tí a bá wọn ṣe wá rí tí n bá gbé ẹsẹ̀ kan ẹ̀rí pé iwájú ló mọ lọ tẹ́lẹ̀ tàbí so tí n bá tún gbé ẹsẹ̀ kan tí mo gbé lọ sẹ́nu ẹ̀yìn òun túmọ̀ sí kí ni negative ẹ tún lè sọ gẹ́gẹ́ bí gbèsè náà bákan náà ok bóyá nísìn mo fún yín lówó àbí mo ní owó tí bá ní náírà kan ẹ̀tìkẹ́ torí wọ́n máa ń bí profit loss náà ó rí pé fún loss yìí sí wọ́n máa ń pè bí negative sí bíi tàbí tẹ́ bá wo account balance ẹ rí pé tẹ́ bá wo báńkì wọn kọ minus kìíní kan tí wọ́n ti ajé ọ ní báyìí tó ti yá bá wọn so in tó bá wà níwájú wọn so èyí tó tẹ́ wọ́n kà bá quarterly yẹn wọ́n là ń pè ní kíni o à ń pè ní negative nǹkan òun náà ni pé mo gbẹ́sẹ̀ kan sẹ́yìn mo gbẹ́sẹ̀ méjì sẹ́yìn -2 mo gbẹ́sẹ̀ mẹ́ta sẹ́yìn mo gbẹ́sẹ̀ mẹ́rin sẹ́yìn débi tó ṣe kíni o débi tó dé bó báyìí so ìjẹ́ tí eléyìí bá yé wa ajá sí pé pẹ̀lú òfin tí mo lò lákọ̀ọ́kọ́ wọn ipe tá a bá pè nǹkan kan ní pé ó di nọ́mbà kan lọ ọ̀yà tí bá ní -2 sìn ajá sí pé ta lè fún mi lápẹẹrẹ nọ́mbà kan tó jẹ́ pé greater than -2 pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú. -1. -1 ẹ má jọ dàrú pé ṣe bí 2 lámọ̀ sọ ṣé 2 ọ̀wájú irọ́ pé 2 minus yẹn làwọn kan mọ́ ń pè gẹ́gẹ́ bíi pé ó ti dàbí gbèsè ẹ̀dẹ̀mọ́ gbàgbé òfin tẹ́ bá ya nọ́mbà line kalẹ̀ nọ́mbà tó bá wà lápá tún nọ́mbà ajá sí pé yóò mọ̀ ju nọ́mbà ń lọ nọ́mbà tó bá wà lápò sí nọ́mbà yóò mọ̀ ṣe kí ni o yóò mọ̀ ju nọ́mbà ń lọ tẹ́ bá ní irú nǹkan báyìí ẹni natural number tó kágbẹ́ ìfẹ́ pé ní definition natural number gẹ́gẹ́ bí àpèjúwe tí Stroud sọ tàbí ẹni kí ni o ẹ̀yin fẹ́ lò ní àpèjúwe táwọn ẹlòmíín sọ yẹn pé natural number àwọn ló kó 0 sínú àwọn ẹlòmíín ní kò kó 0 sínú ok ẹ̀yin tẹ́ ní ò kó sínú ok ẹni whole number tí whole number yẹn náà bá tún wà ní àwọn negative sínú ajá sí pé àti ní integers tó ti yá báwọn so ajá sí pé ta bá ní whole number pẹ̀lú tí ẹni yìí sọ níbi ìwé òun ni pé a bá ní 1 2 3 4 5 tó ti yá báwọn pẹ̀lú tẹ́ni yìí sọ níbi ìwé ni ó tún lè jẹ́ tó ti yá báyìí so tá bá ní natural number ńkọ́ òun ni pé kí ni whole number yìí ká fi kí ni kún o ká fi 0 kún pẹ̀lú tí ẹni yìí ṣàlàyé níbi ìwé ẹ mọ́ sí mi gbọ́yé o tó ti yá báyìí so lẹ́yìn rẹ̀ bákan náà ẹ̀wẹ̀ òun náà ni pé àtúnyá lè ní tí a ń pè ní integers kí ni ó máa jẹ́ integers wá ní negative àti kí ni o àti positive ká sọ pé kí ni natural number tó tún pé kí ni tó kó negative sínú ẹ dákun mọ̀ bí agbọ́ àlàyé yẹn yé mọ̀ bí agbọ́ àlàyé yẹn yé so ìjẹ́ tí eléyìí bá yé wa so ọ̀yà ọ̀jọ̀gbọ́n á fẹ́ fún wa ní ìdánrawò ráńpẹ́ ẹgbẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú mo ní wọ́n mọ̀ ṣe pé kí ni o. Hello my brother, I am here for my math class. So you see, may have some this question. Yo, I can't even speak. Like hello, my name is Barbara. I'm excited to be in this new àwọn kan ti fẹ́ gbé kíni wá wọlé ẹjọ́ ẹ má bá mi remove wọn àwọn tó bá ti sọ̀sọ́kùsọ yẹn ṣe gbọ́. All right, sir. I am good to be Fadi. So ti yá báyẹn
so ẹni wọ́n fẹ́ bà ẹ̀kọ́ wa jẹ́ ni Ọlọ́run dẹ̀ ní fún wọn ṣe. So àwọn kan wà ní kí ni ẹgbẹ́ tí mo sọ òun náà ní pé kí ni. Àwọn owó lélẹ́yìí báyìí. Àmọ́ wọ́n kàn dìbò. Àwọn ò rí wọn yọ, èmi ò rí wọn yọ lọ́dọ̀ mi bẹ́ẹ̀ báyà fábílà ilé. Ìrírú ẹlẹ́yìírí ní Zoom o. Give how you look when you are a very nice man. So for now ẹjọ́ ẹ mọ́ admit ẹnìkan kan wọlé mọ́. Ṣètìgẹ́tẹ̀ báyìí. All right, sir. Àwọn tó kù yẹn tó kọ Yorùbá èyí tó ń pariwo yẹn ẹ yọ kúrò. Èyí tó ń pa ẹ̀ta ìbá tí ẹnìkan tó pariwo ẹ yọ kúrò. Ẹ mọ́ admit anybody wọlé mọ́ ẹ dákun. All right, sir. Sẹ̀rẹ̀ yìí tó ń pariwo yẹn ẹ dákun ẹ yọ. Ẹ bá mi remove ẹ. Ìyá wọ́n fẹ́ bẹ́ẹ̀ kọ́ wa jẹ ní ẹ ṣeun. Ẹ mọ́ jẹ́ gan ẹ mọ́ bínú ẹ dákun. So gbogbo ó ní ìyànjú. Ọ̀yà aṣàtúnṣe ni ẹ mọ́ gbé wọlé o. So ẹ̀kọ́ ti fẹ́ tán tẹ́lẹ̀. So in tí ọ̀jọ̀gbọ́n ohun tó wà ń sọ òun náà ni pé kí ni o. Ṣé bẹ́ẹ̀ ti rí kíní mi ẹ ti rí àpàtì mi padà. So wọ́n á fẹ́ fún wa ní àwọn ìdánrawò ráńpẹ́ ẹjọ́ ẹ má bínú á ṣe àtúnṣe ní àwọn ilé ìpá tó mọ nínú tó ń bọ̀ á ti mọ àwọn tí a mọ̀ gbà wọlé. So òun náà ni pé kí ni ó ní wọ́n á fún wa pé -3 -6 2 -4 tó ti yá bá -7 12 ó wá ní ká gbé ìtọ́ bá wù wá ká gbé sí. So ti yá báyìí ẹ̀ǹtẹ̀ bá ti rí pójó kọ tí ó èso kọ tó jọmọ́ Yorùbá ẹ mọ́ gbé wọlé. So ti yẹ so ẹ gbé -3 àti -6 kí lá gbé síbẹ̀ ẹ gbé kí ni ẹ o ọ̀yà kí ló wà nípa ṣé greater than máa fi ṣe àbí less than. So ọ̀yà ustaza ti ń sọ̀rọ̀ ní group ẹ rí pé ohun tí ó wà níbi òun ní kí ni o yóò mọ̀ jẹ́ greater than. Ẹ rí pé tẹ́ bá wò torí -3 apá bo ló wà apọ̀tún -6 ló wà. So ti yàrá eléyìí kọ́ òun náà mọ̀ jẹ́ greater than eléyìí ó mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ less than. So eléyìí ó mọ̀ jẹ́ less than. Ìjẹ́ tí eléyìí bá yé wa kí n tó bẹ̀rẹ̀ à ń pè ká tó parí kí n tètè kó lẹ̀ à ń pè kankan ní bracket. So wọ́n ní àmọ̀ pé àwọn nǹkan ní bracket. So tá bá ní bracket òun náà ni tó jẹ́ pé àmọ́ ṣe kí ni o à ń fi mọ́ ṣe ìyàtọ̀ tó wà láàrin kí ni o negative méjì. Ẹ gbé ká pé n bá sọ bí ẹgbẹ́ àpẹẹrẹ ń sìn wọ́n ní 5 -3 gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ mọ́ gbé anybody wọlé mọ́ ẹ dákun. So 5 -3 ẹ rí pé 5 ní -3 nọ́mbà kan ní nínú nọ́mbà line. So ìyá ìtàfi máa ń lo kí ni o ìtàfi máa ń lo ìtàfi máa ń lo bracket òní pé láti fi sòpinya bóyá láàrin kí ni o láàrin negative méjì. So ti yẹ láti negative méjì bí a ti bá ní 7 times -2 tẹ bá ti ní -2 ó jẹ́ pé sáìn kan bẹ wájú rẹ̀ ẹ ṣe kí ni o ẹ ṣe so ẹ ṣe ìpínyà yẹn. So ìjẹ́ tí eléyìí bá yé wa so ní ẹ̀kọ́ tó ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ a mọ̀ ṣe ìgbìyànjú láti ṣe kí ni o láti mọ̀ tẹ̀síwájú níbi tí adédúró. So mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ wa. So nínú fídíò tó ń bọ̀ a mọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú addition subtraction so àti bracket àti ẹni tó bá ní béèrè kó tó ní pé abẹ́rẹ́. So sáré ẹni tó ní béèrè. Ṣé ara ẹni tó ní béèrè?
lẹ́ẹ̀kan sí ẹjọ́ ẹ mọ́ bínú pẹ̀lú àwọn tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí pé bọ́pọ̀lọpọ̀ sí àwọn kan ẹgbẹ́ iṣẹ́ dáadáa ní gbogbo wa táwa ń bíbá ìlà pèsè láti mọ fẹ́kọ́ yẹra wa àwọn kan sì fẹ́ ṣe kíni wọ́n fẹ́ bàjẹ́ pẹ̀lú Ọlọ́run àtúnṣe ó tún wà tó jẹ́ pé àwọn ká tó gbá àwọn kan síbì kan so a gbọ́dọ̀ mọ àwọn tá a gbé wọlé síbẹ̀ lágbára Ọlọ́run so ẹ mọ́ bínú pẹ̀lú àwọn tó ṣẹlẹ̀ so ẹlẹ́ẹ̀kejì ni pé mo ń wò pé bóyá Thursday tó ń bọ̀ ó súnmọ́ tó bá yẹ pé yóò rọ̀ wá lọ́rùn a lè ṣe class wa bí Tuesday ní bí alẹ́ Tuesday so tí ó bá rọ̀ wá lọ́rùn ajá sí pé bóyá Thursday tó tún tẹ̀lé yẹn ni màá tó bẹ̀rẹ̀ rẹ̀ ẹ mọ́ bínú ráńpẹ́ ó ní àwọn kọ̀ọ̀kan tí a fẹ́ ṣe nígbà yẹn tó fẹ́ ó lè mọ́ fún ìgbàláyè wa ní Thursday tó ń bọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ìgbàláyè wà ní Tuesday a lè ṣe ní Tuesday náà ẹ ṣeun sí ò sí ìbéèrè mìíràn mọ́ gẹ́gẹ́ bí àwọn àtàjẹ́ bí wáìkì tàbí tá à ń ṣe JAMB ẹgbẹ́ àwọn tẹ̀síwájú gẹ́gẹ́ bí sọ ìtẹ̀síwájú ẹ̀kọ́ wa náà yóò mọ̀ tẹ̀síwájú a ní àwọn class tá a mọ̀ ń ṣe níjọ́ Sunday náà fún ẹni tó bá ní àwọn bùkátà sí láti fẹ́ tẹ̀lé wa so ìgbà tí ó sí ìbéèrè mọ́ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wa so títí tá a fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ó dìgbà. olùkọ́. Ẹ ṣé bàbá o. Yeah.